bàbá. ọgọ́rùn-ún ọdún kò sí lè kí o tó lè bá wa sọ wípé nígbà náà tiwa náà ti bẹ ṣáájú àbí wọ́n jọ dálẹ̀ gbà náà. lẹ́yìn lọ́yà bẹ́ẹ̀. tí ń jẹ́ lè kí o nìzọ́ mi o. Insha Allah. a pé wọn ò kí ń tẹ́lẹ̀ ṣáájú o. àmọ́ nìzọ́ mi. gbogbo àwọn ẹni ìjọ náà ọlọ́nkọ́ bá wa san wọ́n lẹ́san rẹ̀. Amina. bàbá wa Grand Mufti Adamallahu hayatahu. ẹni tó sọ pé Adamallahu hayatahu ẹ lọ Mákà. Amina. tí yàn bàbá yín tún sọ pé àmì òun náà lọ Mákà. Amina. Summa àmín. ẹni tí ó bá sọ pé àmì kóhun ó dún lé kọ́mọ́ bá wa kunlé. bẹ́ẹ̀ ni. bàtà bá lọ Mákà. kí wa káàbọ̀. Mufti dà. bàbá ti dé. ó ti tásìkò. Insha Allah. ẹ jókòó. a ti débẹ̀ báyìí. ẹ jókòó. a débẹ̀ báyìí. gbogbo ìṣẹ́jú tá a nídìí báyìí. Allah. ìṣẹ́jú díẹ̀ ló kù tá a nídìí báyìí. akramakumullah. dabiyatun. habadiyatun. min shaykhina tajil adab. adabiyatun. abadiyatun. min shaykhina tajil adab. bàbá wa Balógun oníwàásí. Naam. bàbá wa ọkọ oṣó ọkọ àjẹ́. bàbá wa Gàrú àfà. anáwó kẹrù ògbólówó. akramakumullah. ó kéré nú àfà àtọ́lọ́ mọ́ bùn lówó títún wá jẹ́ ọlọ́rẹ̀. la ilaha illallah. ọlọ́run bùn ẹ̀yìn ó tún wá ṣe yín lọ́lọ́rẹ̀. la ilaha illallah. ẹ̀rí wọ́n bọ́ta níwájú ẹ lẹ́ẹ̀kan wọ́n fẹ́ kí àfà wa wọ́n kọ́ fẹ́ mọ̀ náà wọ́n wá kú gbé fún àfà wa lójijì. la ilaha illallah. bẹ́ẹ̀ bá ṣe yín òun àti mọ̀ pé ti ṣe nígbà tẹ́ wá sí ẹ wá ná over 1 million níjókòó yìí. la ilaha illallah. ọba tí ń bẹ pẹ̀lú yín látà náà ò ní padà. amina. ọba tí ń bẹ pẹ̀lú yín ò ní fi yín lẹ̀. amina. òun ló wù nínú àánú ẹ̀ tí ń bẹ pẹ̀lú yín àmọ́ kò yẹ nìkankan. ma fi tawakufi min salami. fa ilali amami. ilali amami. pẹ̀lú ògbó ọlọ́run. fa ilali amami. ilali amami. bàbá wa wọ́n ní pẹ̀lú ògbó ọlọ́run. bàbá. ọba tó ti ṣe ti bàbá Mufti níjọ́ náà lọ́hùn. tí bàbá Mufti tẹ̀rí tí wọ́n wá gba ṣàádà níwájú Alhaji àgbà ńlọrin. ọlọ́njàrí yín pẹ́. bíbí inú yín ti ń bẹ lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà tí wọ́n wà nídìí òkúlẹ̀. ọlọ́run jẹ ṣàádà rẹ̀ ó sojú ẹ̀mí yín bàbá. amina. iṣẹ́ gbogbo àwọn ọmọ náà ó sojú ẹ̀mí yín. àmín. alibarika Nabi sallallahu alayhi wa sallam. bàbá. ẹ kú múra lọ́rin. tọ́. gbogbo ayé lọ́fẹ́ rí yín bẹ̀ ọlọ́run mọ́sá yọ̀ǹda bẹ́ẹ̀. amina. bàbá wa Mufti ọkàn yín. tọ́. bàbá wa Mufti bí n bá ti pe bàbá Mufti látọ̀dọ̀ Mufti ni Mufti ó ti máa wá pèèyàn fún mi. kílẹ̀ fi gbàlejò Alhaji àgbà. kílẹ̀ fi gbàlejò centenary àti wọ kútùbà alukur'an ta ṣe. bẹ́ẹ̀ni gbogbo olú ti ṣe. dákùnjẹ máa rọ fún Mufti jàre. ṣé Alhaji àgbà. olójú sánmà yìí. Allah ẹ̀yin àwọn alásàlátù ẹ̀dàkùn ẹ̀tẹ́tí o. ẹ̀dàkùn. àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ kéwù. Allah. àmọ́ rírì. a gbọ́dọ̀ yí pé ó bá wa lójijì kò bá wa lójijì. Alhamdulillah. ṣùgbọ́n ó ní bí gbogbo nǹkan ṣe rí. Naam. yóò máa dá sí. yóò máa dá sí. ní ọlọ́run àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ kéwù a panupọ̀ fi 1 million sílẹ̀. ẹ̀sà Allahu akbar. Allahu akbar. ẹ̀dàkùn ẹ̀sà Allahu akbar. Allahu akbar. bàbá wa Mufti wọ́n látàwọn àti àwọn ọmọ kéwù àwọn. Mashallah. 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 Subhanallah. gbogbo ọmọ kéwù lákòókò lápapọ̀. Subhanallah. gbogbo àwa ọmọ Alhaji àgbà ní àkókò lápapọ̀ 1 million naira.
nígbà tá a wá wà ní ẹ máa gbé 1 million bọ̀ nígbà tá àbí ọmọ wákàtí ni nígbà tá a wá wà ní Ọ̀wọ̀ níjọ́ òní yìí àwa Ọ̀wọ̀ ìyá mi dáadáa alásàlátù bàbá wa mufti 50,000 naira. Allahu akbar. káàṣì ni wọ́n gbé wá o káàṣì ni wọ́n mú wá o. bàbá wa Sàràkí àdínì bàbá wa Sàràkí àdínì kankan ò ní sẹ̀mí yín. ọkàn yìí bàbá wọn ni ẹ máa bọ̀ kí lẹ́ẹ̀ fi ṣègbàlejò bàbá wa Láàjì àgbà. Àkókò North West Imam lápapọ̀ 20,000 naira. Àkókò North West Imam lápapọ̀ 20,000. bàbá wa Sàràkí àdínì wọ́n ní 200,000 naira kò ní tán lọ́wọ́ yín. Allahu akbar. Àpapọ̀ community Ìlọrin lábẹ́ bàbá wa chairman Alhaji Owó ní Kókó 50,000 naira. Allahu akbar. Baba Ofasir Ìjẹ̀bú Ọ̀wọ̀ 20,000 naira. Allahu akbar. Baba Ofasir Ìjẹ̀bú Ọ̀wọ̀ nù. Ìmáàmù Ìṣẹ̀ látọ̀dọ̀ tiwọn 5,000 naira. Àlejò centenary gbà lọ́wọ́ báyìí. Láti sọ àdá lọ́hùn-ún bàbá wa 2,000 ọwọlé. Dókítọ̀ ọmọ bàbá wa Kazeem wọ́n sọpọ́ọ̀tì pẹ̀lú 10,000 naira. ẹ̀sán Allahu Akbar. Allahu akbar. Allahu Akbar. Chief Imam Akungba bàbá wa Chief Imam Akungba 10,000 naira. Allahu akbar. bàbá wa Ìmáàmù Ọ̀kà 20,000 naira. bẹ́ẹ̀ ni Allahu akbar. Ìmáàmù Ọ̀kà 20,000 naira. Alhaji wa náírà 2,000 naira.